Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa kú ọjọ́ àbámẹ́ta lẹ́ni torí pé nígbà tá a bá dóko làárọ̀ ẹni. Mo ní kí n sáré wá ṣe àlàyé méjì mẹ́ta kan lórí ọ̀rọ̀ tí àfà wa Yoruba Nation àfà Hakeem if I'm not wrong tí wọ́n sọ. Mo rò pé wọ́n pè wọ́n sórí ẹ̀rọ ayélujára, ìyẹn ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ which is radio. Wọ́n wá ṣetán ní wá bọ́ta ni wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan, nǹkan mẹ́ta ni mo fẹ́ bá wọn ṣe àlàyé ń bẹ̀. Àkọ́kọ́, wọ́n nígbà táwọn sọ pé ọmọ àlè ní Ọ̀rúnmìlà, wọ́n ní àwọn kan ń bá wọn jà. Ẹ rò pé wọ́n lè rí èèyàn mẹ́ta méjì tọ́ka sí pé ẹni tí ń bá wọn jà rí. Ẹ bá mi ṣí àrẹ̀kọ́ dọ́dọ̀ àfáà yẹn, torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo máa rí wọn tẹ́lẹ̀ mo sì bóyá wọ́n bí làákàyè mọ́ wọn ni. Mo wá rí i pé kéèyàn ó dàgbà kò kọ́ ọgbọ́n. Ẹ lè fèsì sọ̀rọ̀ mi nítorí pé kì í wọ́pọ̀ nínú ọ̀rọ̀ mi kọ́rọ̀ mi ó látakò. Torí pé èdè mi yé mi, ẹ̀sìn mi yé mi, àṣà mi yé mi, gbogbo ohun tí ó jẹ́ tìran mi ó yé mi jùran tí ọmọ bàbá ẹlòmíì lọ. Bí èèyàn bá wá ń fi ìrántí bàbá ẹlòmíì tó bá lóun ó fi takùn tìran bàbá mi, yóò ṣòro fúrú ẹ̀dá bẹ́ẹ̀ kó tó sọ pé lágbájá lágbájá yìí kò mọ tí ń ṣe. Mo wá rí i pé àfà Hakeem àgbà àwọn ọ̀kọ́gbọ́n, mo sẹ́nu sọ̀rọ̀ kù díẹ̀ nígbà tí mo kọ́kọ́ ṣètò tàkọ́kọ́ ni, torí pé bí wọ́n bá sọ pé lágbájá èèyàn dáadáa ni, kì í ṣe dáadáa nǹkan kan lèèyàn ṣe tí wọ́n fi sọ pé lágbájá èèyàn dáadáa ni. Tí wọ́n bá ní lágbájá èèyàn burúkú ni, kì í ṣe nǹkan kan lèèyàn ṣe téèyàn fi jẹ́ èèyàn burúkú. Bí wọ́n bá ń sọ̀rọ̀ yín pé àfà Yorùbá Nation bínú yín bá ń dùn, ṣe nǹkan kan o torí pé ń tẹ́ ẹ̀ lè parí lẹ bẹ̀rẹ̀. Àkókò tó bá tó èèyàn kí ó sọ, ó sì ti ń ta àkókò. Bọ́yá lè mọ́mọ́ gbogbo ìgbà tẹ́ ń ṣe àwa ò dá sí ní ó jẹ́ káṣeyọrí ó dé. Gbogbo ìgbà tẹ́ ń ṣe yẹn àwa ò dá sí ní ó jẹ́ káṣeyọrí ó dé. Ìgbà tó tó kàn wá tífá tó fún wa látọ́nà tá a tó dá sí, ìsìn lanu ó sì kù díẹ̀ kó sì lanu tán. Ṣẹ́jú ẹ̀mí wa ni ó ṣe o, ṣẹ́jú ẹ̀mí wa ni ó ṣe. Ìyẹn kọ́ là ń sọ. Ẹ má fi yẹn torí pé Yorùbá Nation ló bí, kò sẹ́ni tó mọ̀ kò lo yín lọ́yọ̀ọ́. Kò sẹ́ni tó mọ̀ kò lo yín lọ́yọ̀ọ́. Bí Yorùbá Nation bá wá bí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ tẹ̀ jẹ́jẹ́ kí rí àjọ kó lè bá a ṣe sojú yín, kọ́ mọ́ bá a ṣe jẹ́ pé ọ̀kan báyìí lè yọ́ máa wò bí Mósè tí ń wulẹ̀ lérí lọ́ọ̀kan. Ọ̀rọ̀ tẹ́ sọ, èmi lérò pé bẹ́ẹ̀yàn bá fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ bá dá yẹn lójú sáká, bẹ́ẹ̀yàn bá mọ tí ń sọ, àtẹ́gbọ́ àtẹ́ka àti bàbá yín lọ sọ fún yín. Bí wọ́n bá sọ pé lágbájá ọmọ àlè ni, ó yẹ kí wọ́n lè sọ ẹni ó bí fún yín. Ẹ gbọ́, ẹ lọ́mọ àlè ní Ọ̀rúnmìlà, ta wá ní bàbá ẹ̀. Ohun tẹ́nìyàn ọ̀bá mọ̀, ẹ má fẹnu sáátà ẹ̀. Èmi ẹ fẹnu sáátà tí ń jọ́rọ̀ ẹ̀sìn ẹnìkan. Ẹ lè gbọ́ kí n sọ mẹ́nu àléébù bọ́ọ̀rù ẹnìkan. Rárá o, rárá o. Ẹlòmíì lè sọ kémi ó fi style. Ẹ lọ mú fídíò òun jáde. Ìwà lẹ́sìn ó sì sọ yìí, mi ò sọ bẹ́ẹ̀. Àfà Hakeem, gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ, ikọ́ lèèyàn máa ń ṣe déédéé ẹ̀. Àwọn ọ̀rọ̀ míì ń bẹ tó jẹ́ pé máa ń jù yàn lọ. Ọ̀rọ̀ yẹn jù yín lọ, ó ju ẹnu yín lọ, ó ju làákàyè yín lọ, ó ju ẹ̀sìn yín lọ, ó ju ọjọ́ orí yín lọ, ó ju ìgbésí ayé yín lọ. Ọ̀rúnmìlà kì í ṣẹgbẹ́ ńláku bàbá ńláku pọ̀rípọ̀gbá ńláku bàbá. Sọ pé ti bàbá yín, bí mo sì ní bàbá yín náà ẹ dìsáàvù ẹ̀ torí ìtẹ́yìn náà sọ ìrégbè ni. Ẹ wá tún mú ọ̀lẹ́tẹ̀ láàfà kan, ìyẹn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín sọ pé ọmọ àlè ní Ọ̀rúnmìlà. Wọ́n á kó sọ́mọ eléyìí náà. Ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́ tí mo tún fẹ́ mú jáde tọ́jẹ́lẹ̀ èkejì ni pé Ọ̀rúnmìlà ríran tá a rán kì í ṣe sílẹ̀
Yorùbá wa yìí nìkan nílẹ̀ kóòtù òjìrè nìkan kọ́ o bí ò bá yẹ yín débẹ̀ ẹ jẹ́ ká máa bèrè tí wàá fàlà àtàkìlì hù náà ẹ máa lo làákàyè sí gbogbo ń tẹ́ bá fẹ́ kì í ṣe pé èèyàn kan yanu gbàgà pé mo sọ̀rọ̀ tó bá jẹ́ pé sùkà orí yín ńlọba mú orí yín gbóná ẹ fi sínú èsì ẹ lè tẹ́rì náà sínú mọ́tò yín bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ nu ọkọ̀ yín náà tó bá jẹ́ pé orí yín ní bá ń gbóná ẹ bomi tútù sí ẹ jẹ́ kọ́rọ̀ kó torí pé ẹ bàyé sọ̀rọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé yín ẹ má kún ọ̀sìn náà ṣùgbọ́n kò jọ mí lójú àwọn tí wọ́n ṣèbàjẹ́ ẹ̀ṣẹ̀ṣẹ̀ lánàá wọ́n ń bẹ́nu àwọn tí wọ́n ń tún ṣe lónìí kódà wọ́n ń sọ fún ẹ pé lágbájá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tán sọ pé àwọn ò ní gbà bẹ́ẹ̀ bá kú ẹ̀ ń padà bọ̀ kì í ṣe pé ẹ̀ ń lọ ẹ̀ ní ìṣẹ̀tàn àlìjánnà gbogbo èyí tẹ́ bá dálẹ̀ láyé ìyànjú ẹ̀ Ọlọ́run sọ pé ẹ tún lọ bí Abdulhakeem ẹ wá mọ̀jọ́ jí Abdulhakeem mọ́ Abdulhakeem ni yóò wá di fágbèmí yóò wá múran kankan òsàlẹ̀ bàbá mi ni mọ́tò ṣẹṣẹ́ torí pé ó ti bàjẹ́ ńgbà tó wáyé àkọ́kọ́ òun ẹ̀dá ọ̀lọ́ yóò tó padà ní afa Abdulhakeem Alhaji Lai Abbas wọ́n pè é sákìyèsí ẹ̀ wá ń tẹnu mọ́ mo sì pọ́n yín lé ju bẹ́ẹ̀ sí sọ̀n lọ o mùsùlùmí ni Lai Abbas òpìtàn mo gbà fún wọn o ètò yé wọn pọ̀ èyí tó yé wọn pọ̀ a kì í mọ̀ ọ́ tán bí Lai Abbas bá pìtàn 80% ọ̀rọ̀ òótọ́ ni 80% kódà bẹ́ẹ̀ lómi ọba fi kún pé ìrìn àjò mo tún fi kún àní òdodo táàrí gbámú níbẹ̀ 80% kí wọ́n á ní 20 tó kù ó túmọ̀ sí pé kò sẹ́dà tó perfect láyé bí ọ̀sọ́lọ́hún àwọn á pè é sákèésí lórí tó yé wọn ni o lórí tí wọ́n mọ̀ ni o wọn ò ṣàbòsí pẹ̀lú ẹ̀ ni o ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ lọ́yẹ kẹ́ ẹ ti kíyè sára pé ó dàbẹ̀ ni pé tí mo sọ àṣìṣọ ọ̀rọ̀ ni mo láwà tí ń ṣiṣẹ́ lórí ẹ̀ átíkù yẹn wọ́n gbé kú mẹ́ ẹ̀yin náà ti ń yọ ti yín náà ẹ̀ ti ń yọ ẹni tó kọ̀wé ń tó fi sínú gọ́ọ̀gù yẹn tó bá jẹ́ pé ní tòótọ́ ni ìtàn bá dá bàbá rẹ̀ lójú tó bá dá lójú tó ṣèwádìí ẹ̀ tó múlẹ́jọ́kọ ìwọ jáde sórí afẹ́fẹ́ kọ́ wá sọ pé èmi ni mo kọ́ sọ pé bẹ́ẹ̀ lórí kò sí awo ọ̀hún ní gbogbo àgbáyé tó lè sọ pé ní tẹ́ sọ pé bẹ́ẹ̀ lórí èèyàn ní mọ̀ ìyá ọ̀sọ́jọ́ sọ ta ló fẹ́ gbá kàkà lọ́wọ́ àkìtì kò sẹ́ńtì ọ̀gbálẹ̀ bàbá wọn lọ́wọ́ àwọn ṣẹ́gbìlì alábàáwọn ni afa Abdulhakeem ẹ sọ kù díẹ̀ káàtó ẹ má ṣe yànga lérí ọ̀rọ̀ tó lè má bùkù wá àwọn èèyàn pọn yín lójú bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ mi ò súnmọ́ yín rí bèlè tà ṣe pé ń kọlù yín rí ọ̀rọ̀ èṣù mi fa ọ̀rọ̀ èṣù mi o kódà bàbá tí ń jẹ́ bàbá tàbá tí àdá tí ń ṣètò wọn lẹ́yìn ètò yìí mò ń wo ọjọ́ orí bàbá òun ìgbé ayé bàbá òun wá pé bàbá fẹ́ sọ̀rọ̀ bàbá yìí sọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ bàbá wọn lọ kò sí bá ti sọ́tà ní mẹ́nu àléébù bàgbàlagbà Ifá sì ní ẹ mọ̀mọ́ bàgbà jẹ́ o ẹ jọ̀wọ́ ẹ tágbà ṣe ẹ mọ̀mọ́ bàgbà jẹ́ o ẹ jọ̀wọ́ ẹ tágbà ṣe torí bá gbà ọkàn ní a kì í mọ̀ o bàgbà ọba kan yèyé mọ mo wá ṣe mẹ̀dọ̀ bàbá onítàbátì àdá ètò wọn ní ìṣẹ̀lẹ̀yìn ètò yìí bàbá onítàbátì àdá ọ̀rọ̀ yín lọ́kàn lẹ́yìn eléyìí ni mò ń sọ bẹ̀tà fún Abdulhakeem Ọ̀rúnmìlà kì í ṣe ìránṣẹ́ tá a rán sílẹ̀ káàárọ̀ òjìrè ilẹ̀ Yorùbá nìkan tó bá jẹ́ pé ẹ bá lè gbà pẹ̀lú fẹ́ ẹ jẹ́ àjọ sọ àwa ó sọ bó ṣe jẹ́ pé àwa ọmọ káàárọ̀ òjìrè la bí wọn lókè òkun ẹni tí ó bá bani lórí jẹ́ kì í ṣe bá a bá ṣe kọ́ ní ó ṣe gbé àfọpẹ́ fọ́lọ́run lọ́sàn-án àti lóru nígbà téèyàn bá wá gbére kọ́ wá lọ rí gbé látẹ̀yìn ìlú ó dàrú èyí tẹ́ ẹ bá mọ̀ ìní ẹ jẹ́ ká máa sọ tẹ́ ẹ bá kíyèsí mi tí n bá fẹ́ sọ̀rọ̀ kan tó bá ní ṣe pẹ̀lú Islam màá wá sọ nígbà tí n bá sọ máa ní èmi ò mọ̀ o torí pé ìfẹ́ mọ̀ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ mi ò kẹ́kọ̀ọ́ èyí tẹ́yìn náà bá kẹ́kọ̀ọ́ ẹ mọ̀ ṣe yànga lórí tó lè mú àbùkù tàbẹ́tẹ̀ wá ebe yìí náà rí kọ́mẹ̀tì lórí gbogbo tẹ́ ẹ ṣe bí kálómi ó sọ pé ọpọlọ yín ti lọ bí kálómi ó sọ pé ẹ ti mu kòló bí kálómi ó sọ pé ẹ ti mu
gbogbo tí wọ́n kà sí lọ́rùn àbí sẹ́ẹ̀ mú gbóni èmi ń béèrè nítorí àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ yín jẹ́ mọ̀ pé ẹ̀rí sì fún wọn Ọ̀rúnmìlà ó jù bẹ́ẹ̀ lọ ọkùnrin bí rẹ̀ ò sí láyé ẹni téèyàn ò bí tí wọ́n bí ẹ̀yin náà ẹ ṣèwádìí ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ ebe ẹni babaláwo lọ́rẹ̀ ìgbà tẹ́ ti kọ́kọ́ ṣe skiti àkọ́kọ́ tẹ́ ẹ bá iṣu ṣáàtì pẹ́nápù ni àbí pọ́pọ̀ ni lẹ́ bá ní oríta lẹ́sìn ẹbọ ni wọ́n gbé bí o pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wá ògùn tó láyé yín lóògùn lẹ́ dá sí Yorùbá nation so wàá mọ̀ ìyàtọ̀ tí ń jẹ́ ẹbọ ibi tí mo ti mọ̀ pé ọpọlọ yín lọ́lá yé àtòdí ọ̀run nù iṣu nínú gbá lóríta àáfàá yìí ń bóbo ayé níjàre ṣùgbọ́n gbà tẹ́ wá tún gbẹ́lẹ̀ ìkejì wá béèyàn bá súnmọ́ yín lẹ́lẹ̀ ìkejì àti ìrọ́lura wa o àti ìrọ́lura wa à ń fúláṣì ara wa à ń dìmú ara wa ni àti ìrọ́lura wa afa Hakeem ẹ tó ẹni mo lè sọ̀rọ̀ sí èmi náà má pé mo tẹ́ni tẹ́ ẹ lè sọ̀rọ̀ sí ẹ wá lè gbé amáwulẹ̀ sọ ya ẹyẹ yìí lágbáyé lórí fún olódì ẹ̀dá tí mo máa ń fún lésì tí n bá rí pé lágbájá kò ní làákàyè rárá ẹ lè bá mi kí n máa fúnru ẹni bẹ́ẹ̀ lésì bó bá sogún bó bá sọgbọ̀n kò sọ̀rọ̀ kankan tí màá sọ afa Hakeem ọ̀rọ̀ Ọ̀rúnmìlà jù bá ń lọ ẹ má dàgbálẹ̀ tí ọ jẹ́ pé òye ìmọ̀ làákàyè yín tó jẹ́ pé kò ní gbé ẹnìkan kan ọba yín jà lórí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà èèyàn bá yín jà lórí ẹ̀ kò sẹ́nìkan kan tó bá yín jà lórí ẹ̀ àkíyèsí ni ẹ bá ń sọ tẹ́ wọ́n ṣe yànga pé wọ́n ń bá yín jà àwọn oníyàn bá yín jà ẹ tọ́ka ẹnìkan kí ni ń bá yín jà lé lórí ṣé lórí ìtàn tí ò lẹ́sẹ̀ lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ ti ráwọn tí ó fún yín lọ́wọ́ tí ó fún yín ní back to back bí ẹ lọ́ọ́ rí sọ pé òótọ́ ni Ọ̀rúnmìlà ṣé pàgùn lẹ́kọ́ tó ń ti ń dà yín láàmú tó bá wọn. Sẹ́kì lejò máa ń yánu sẹ́kì lejò máa ń yánu àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan orúkọ mi ò yí padà Evangelist Adéifá ìwà lẹ́sìn ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ire o.